Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́lọ́kanjọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a mú wá ìlú Ọ̀ṣun ló ti ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ láàrin Honourable Speaker of the House of Assembly, Honourable Adéwálé Ẹgbẹ́dùn. He is also a prince, ọmọ ìlú Asii ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn. Láàrin kábíyèsí Alasii àti speaker ní ọ̀rọ̀ ayédè àìgbọ́ra-ẹni-yé ló ti ṣẹlẹ̀. Ó wá ṣẹlẹ̀ wípé speaker wọ́n try láti pe kábíyèsí, gbogbo ọ̀rọ̀ yẹn ṣáà ṣẹlẹ̀. So ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ because a rí fọ́nrán tí ó jáde síta níbi tí speaker ti pe ìyàwó Alasii níbi pé speaker fi ohùn gbígbóná sọ̀rọ̀. So ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, and then lẹ́yìn èyí tá gbọ́ ọ̀rọ̀ tí speaker sọ. So àwọn ọmọ ìlú Asii àwọn náà jáde, wọ́n protest, wọ́n sọ̀rọ̀ àwọn ìwà tí kábíyèsí wù. Ṣé lóòótọ́ ni àbí irọ́? Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin tẹ́ jẹ́ fíwá sí wa tẹ́ wà nílé, ẹ fọkàn bá wa lẹ̀. Ẹ ṣé gan ni. Ọ̀nà ẹ káàsùn sá. Ẹ káàsùn, Aláṣẹ ńkọ́? Sí lọ́dọ̀ mi bí kan lọ síbí kan. Ok, mo fẹ́ rán yín sí wọn ni. Ó dàbí ìdí ti Aláṣẹ, Ọlọ́run sọ pé yóò dá jẹ̀yà. Ọlọ́run wá sọ pé ọ̀dọ̀ mi yóò ti jẹ̀yà. Ó ti oríṣiríṣi tí mo ti ní àbọ̀ ìdẹ. Ó ti wá ṣe dé píkì ń sìn. Wọ́n àtáàkì mi, Aláṣẹ ń sọ̀sọ́kùsọ lẹ́nu. Ọlọ́pàá ó gbé mọ́tò, wọ́n àtáàkì wọ́n àtáàkì mi. Tó bá bí da ibi tó bá fagbára ẹ̀ sí, tó bá wá sáṣì máa ní kàn náà rìn ni. Aláṣẹ tó sẹ́gbẹ̀ẹ́ lé mi lánàá, ó ṣépèlé mi pẹ̀lú àdókòlọ́jà àwọn èsì mi. Ẹ ní sùúrù, Honourable, ẹ ní sùúrù. Àní ẹ ní sùúrù, ẹ jọ̀ọ́ torí ẹ ní sùúrù sà, ẹ dúró. Ẹ ní sùúrù, Honourable. Ẹ ní sùúrù, Honourable. Honourable, ẹ jọ̀ọ́, ẹ dúró, ẹ gbọ́ ti tèmi náà. Orí burúkú tọ́lọ̀ ni yóò ṣe, Ọlọ́run lọ́dọ̀ mi yóò ti ṣe mi. Ọlọ́run ò ní jẹ́ Honourable, ẹ ní sùúrù, ẹ ní sùúrù. Ẹjọ́ tó ní gbogbo agbára tó ní ẹranko tó lórúkọ rere kankan. Honourable, ẹ dúró. Ọ̀tọ̀ làwọn tàná ọ̀tọ̀ nítorí. Honourable, ẹ wò, ẹ dúró. Ṣé rí ẹ ní sùúrù sà? Ẹ ní sùúrù, wọn tiẹ̀ wá sí lọ́dọ̀ mi. Ẹ ní sùúrù, ẹ jẹ́ kémi explain. Ẹ jẹ́ kí n explain. Ọlá pé wọ́n sílé on travel ni. Ẹ ní sùúrù, Honourable. Ẹ dúró. Ọlá àjọ kó dáa fún gbogbo. Ẹ dúró. Wàláì kò rí bọ́ ẹ ṣe rò ó. Àní ẹ ní sùúrù. Honourable, ẹ ní sùúrù, kò tí ì tó yìí. Ẹ ní sùúrù. Ẹ dúró, ẹ gbọ́ ti ẹ ní sùúrù. Ọlọ́run ò ní jẹ́ Honourable. Ẹ ní sùúrù, ẹ jẹ́ kémi náà sọ̀rọ̀. Ọlọ́run ò ní jẹ́. Ẹ ní sùúrù, ẹ jọ̀ọ́. Kó wá di pé kó wá jẹ́ yẹn lọ́wọ́ mi. Tí bá ti suspend ẹ̀ lọ́la tá bá ti gbé kó kẹ́ni tó bá kò ní dá fún rẹ̀. Ọlọ́run ò ní jẹ́ Honourable. Ẹ dúró. Wàláì kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ ṣe rò ó. Ọlọ́run pọ̀. Ẹ ní sùúrù, mo fi Ọlọ́run bẹ̀. Wọn ò tiẹ̀ sílé ná, Ọlọ́run gbọ́n travel. Honourable, wàláì kò rí bẹ́ẹ̀. $30 million, you don't waste. Ọ̀kan náà tí à ń bínú sí láwọn ọ̀dọ́ wọn láwáyé o. Ìgbà tí ọmọ ọba Ẹgbẹ́dùn dé àṣàṣìdè rí láyé. Ọlọ́run gbọ́. Ìgbà tó dé l'Asaasi ọlọ́sẹ̀ láti jẹ́ kí ìlú wa tó ṣe kí ni ó tẹ̀síwájú ó gòkè gbogbo nǹkan tá à rírí à ń rí ní ti dáadáa lákòókò wọn wá ronú pé ńgbà kan dé pé àwọn kankan tó lè mú kí ìlú ó dàgbà sókè wọn ni ká kọ́kọ́ ṣe Aasii owó tá a bá rí à ń fi ṣe nǹkan tó jẹ́ pé àpèwáwò tí ló mọ̀ fi mú ìlú dùn Ọlọ́run sì gbà fún ọ pẹ̀lú gbogbo fọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú Aasii
a rí 19,600,000. 600,000. So a sì ní àwọn ẹlẹ́tì wa tán jẹ́ ẹ̀gbọ́n wa tán tó mọ̀jà wa lọ láti dálẹ̀ láti ṣe kọ́mítì lórí owó ìpè àgbọ̀dọ̀ ná owó ní ìnákúnà gẹ́gẹ́ bí àṣẹ tí spíkà tọ̀sùn ọba Adéwálé Ẹgbẹ́dùn tó fún guideline pétọ̀ owó la rí o ẹ dákun tí ló fi ní dàgbàsókè ó ní kẹ́sì o ìdí tá fi ṣe gbogbo pẹ́pẹ́ fúru tá fi ṣe àṣìdè gbogbo iná tá a dá gbogbo oúnjẹ tá a sè àná provide ẹ̀ fún wa láti jẹ́ pé ó mọ̀ di pé tàtà bá ṣe ìṣirò owó gbogbo fi dáná fún àrùn tàtà bá ṣe ìṣirò owó náà ni pé àfẹ̀yí dáná àfẹ̀yí àbọ̀lú gbogbo tá a fẹ́ lò pátá àti ìlú mi láti bá jẹ́ pé bàtà máa ń yọ owó lẹ̀ látún lówó ń dín gbogbo ń ta nílò fásitì wọ́n provide ẹ̀ fún wa a sì rí 19,600,000. ìgbà tó yá lápẹ́ àwọn ẹ̀gbọ́n wa pẹ̀lú kọ́mítì tí ó dúró fún ọjà tó ní afẹ́kọ́ torí ọjà náà lọ́fẹ́kọ́ wọ́n ní ọjà pé wá wò extra modal market wọ́n lẹ̀ ń wo yóò bàbá kámẹ́rà rẹ o. ẹ wọ ọjà 19.7 million ó ní. sẹ́ẹ̀rì kó tí adìẹ náà kọ́ fún àwọn ọgbà sẹ́ẹ̀rì. kò parí o 19.7 million ẹ ti rí nǹkan ikọ́ alówó ti tán o. ọjà méjì péré. ìtànbàdé sí 19,600,000. tó parí tó ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ bọ̀ tí àwọn bọ́ọ̀sì ò gbà mọ́. tí wàhálà ti ń bẹ̀rẹ̀ bọ̀ lẹ́tí fojú àgán sí ọlọ́lọ́wọ́ ọmọba Olúmídé Ẹgbẹ́dùn spíkà àtọ̀sùn tó pè wọ́n pé tọ̀ kí ló dá iṣẹ́ ìlú ọgàn wọn lówó ti tán kábíyèsí náà sì wà nínú alákòóso ọjà yìí tó jẹ́ pé gbówó bá jáde gan àná ń sẹ́ndì owó sáwọn òṣìṣẹ́ tán ṣiṣẹ́ ń bì wọ́n wá pé kábíyèsí pé kábíyèsí pé olówó ṣe lè tán àdúró owó yìí adébáwọn ṣe rí náà nù ìdáwà ló dáa ẹ pé gbogbo àwọn tó kọmítì tó wà ń bi ọjà yìí àwọn fẹ́ rí wọn táwọn ọ́dìtì ọjà owó tán náà ààrẹ nìkan kan dòní ọ̀rá kan ti ṣe dòní ìgbà tí wọ́n rí pé ọmọ ọba Ẹgbẹ́dùn fẹ́ gbé ìgbésẹ̀ kábíyèsí fúnra rẹ̀ ló túra rẹ̀ fún pé àwọn pín owó ni o wọ́n fún ní 2 million. tó yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n fáwọn ní 2 million. èmi tí ń sọ̀rọ̀ yìí ó ṣe ojú mi nígbà tó ń sọ mo wà lọ́dọ̀ ọ̀gá níjọ́ náà ní kẹ́ ọ̀gá wa bínú pé kò yẹ gbogbo èèyàn tó yẹ gbogbo èèyàn kò yẹ ẹ̀yin èèyàn kọ́kọ́ ṣe àṣeyọrí náà àwọn ní táwọn fi compensate ẹ̀yin tẹ́ jẹ́ kọ́mítì ọjà yìí pé tẹ́ bá parí ńgbà wá pín owó tán tá àti àṣeyọrí ẹ sì rí pé gbàgede ló wà kò sẹ́ni tí ò mọ̀ pa aṣáṣí. sọ̀rọ̀ àwọn obìnrin náà wà ń bì àwọn èèyàn mi tó tún wà ń bì àwọn olóòlù testify sí gbogbo ìgbà tí kábíyèsí wù ọ̀kan nínú wọn lélẹ̀. kàṣí ìlú mi òní bàjẹ́ ìlú mi òní bàjẹ́ tí òní bàjẹ́. ẹ dákun ẹ gbà wá o táwọn kábíyèsí tó fẹ́ bàlú jẹ́ ó fẹ́ túlù mọ́ wa lórí wọ́n ti tó gẹ́ èmi Dèbórà ni mo sọ̀rọ̀ kábíyèsí ọmọye wálé ó tó gẹ́ kó sinmi lẹ́yìn Ẹgbẹ́dùn kó sinmi lẹ́yìn Ẹgbẹ́dùn níbi Ẹgbẹ́dùn ṣe ń gbìyànjú fún tó kò ṣe náà ni tó bá ti dé ní ọtí ìsọkúsọ ìtukútu lẹ́yìn òtí Ẹgbẹ́dùn ọmọ pé kábíyèsí ni ó ní ìwà lójú ó ní àwọn ọmọlú lójú ó ń bà wá lójú jẹ́ ó tó gẹ́ o kábíyèsí obìnrin kíkó ní ìlà obìnrin kíkọ́ ni olóso odidi kábíyèsí kọ́mọ gbọ́dọ̀sọ lọ hòtẹ́ẹ̀lì. wọ́n gbé kọ́ńtàtì fún kó ní 7 million kó tún ní kábà kówó kan fẹ́ ra jíìpù. ẹ̀wọ̀n ọjà ní àtìdè ọ̀sẹ̀ o ẹ̀wọ̀n ìdájí 19 million ṣe. ẹ ti wò 19 million. ẹgbà wá kábíyèsí ni. gbẹ́dùn lọ gbẹ́dùn lọ ó fẹ́ gbẹ́dùn lọ wọ́n sọ bá wá sí o. àlè ló sẹ́ni mẹ́sẹ́jì o àlè ní sẹ́ni first note kì í so lórí àlè ọkábíyèsí ìlú wa ní ta ohun Ẹgbẹ́dùn káàkiri o kì í so lórí àlè ní sẹ́ni kì í so lórí àlè ní o. Bàbá yẹn wicked now. Bàbá yẹn wicked. Ó wicked. Ó tún wicked. Lovers all over the world, ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú Asii. Ṣé lóòótọ́ ni àbírọ́? Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ fíwáàsí wa nílé tẹ́ ẹ jẹ́ ọmọ ìlú Asii, ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì yín
ká tó fi lè mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ ṣé gan ni.